àwa bí a máa fẹ́ máa ṣòfò ọmọ mọ́ aya ò fẹ́ sọkún ọkọ bẹ́ẹ̀ lọ́kọ ò fẹ́ fojú sunkún aya àwa òbí náà bí a máa fẹ́ fojú sunkún àwọn ọmọ òun la ṣe ní ká ké gbàjarè bàbá wa olórí wa aláṣẹ wa bàbá wa Bọ́lá Ahmed Tinubu. títa fi wá òun ni wípé a wá fi èròǹgbà hàn fún àwọn ìjọba láti jẹ́ kó mọ̀ bí Fúlàní ṣe ń pa gbogbo àwọn àgbẹ̀ wa lóko kò tẹ́ wa lọ́rùn. tí a fi jáde lénìí ni ìyà tí ó ń jẹ wá ní orílẹ̀-èdè fún ìwọ́de yìí láti jẹ́ kí àwọn gómìnà wa àti ààrẹ orílẹ̀-èdè kan lè mọ̀ wípé ìyà ń jẹ àwọn ará ìlú. orí wípé tí a bá wo àwùjọ wa lónìí ìpànìyàn ti pọ̀ jù ìyá kan ló bí àwọn ọkùnrin tí wọ́n ń pa bẹ́ẹ̀ni àwọn bàbá tí wọ́n ń pa àwọn náà ní ọmọ bẹ́ẹ̀ni ìpànìyàn raping kidnapping ó ti pọ̀ jù láwùjọ wa. ń gbọ́ pékélé pékélé bí ẹ bá ń gbọ́ pékélé pékélé ẹ má yà sọ́tún ẹ má yà sósì ẹ má yà sọ́tún ẹ má yà sósì Sanfatis ní ẹ jẹ́ ká lọ Sanfatis ní ẹ jẹ́ ká lọ. tó ẹ dákun ẹ bá ń dárúkọ ẹ fáwọn aráàlú. orúkọ mi Ṣọlá kò gbọdọ̀ kú. Ṣọlá kò gbọdọ̀ kú kò dẹ̀ ní kú lágbára Ọlọ́run ẹ jẹ ayé àjẹpẹ́pẹ́ dáadáa ni. Àṣẹ. ẹ yarí yín àyín pẹ̀lú àwọn abiyamọ tòótọ́ bíi tiyín olóyún nídìí kàbí méjì tẹ̀ fi wá bí. bẹ́ẹ̀ni ìdí tí a fi jáde lénìí ni ìyà tí ó ń jẹ wá ní orílẹ̀-èdè yìí mo mọ̀ pé obìnrin ló ń tolé bẹ́ẹ̀ni obìnrin ló ní ilé bẹ́ẹ̀ni obìnrin ló ń to ìlú bẹ́ẹ̀ni obìnrin ló ní ìlú bẹ́ẹ̀ni lóòótọ́ àwọn bàbá wa jẹ ọba lé wa lórí bẹ́ẹ̀ni wọ́n jẹ baálẹ̀ lé wa lórí wọ́n jẹ ọkọ lé wa lórí bẹ́ẹ̀ni ṣùgbọ́n láìsí obìnrin ìlú ò lè tò bẹ́ẹ̀ ni ẹbí ò lè tò bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ìdí nìyẹn tí àwọn abiyamọ ta fi sọ pé ká jáde lénìí torí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí tí oko ò ṣe é lọ tódò ò ṣe é lọ ọjà ò ṣe é lọ àwọn ọmọ ò lè lọ iléèwé ẹ̀kọ́ àwọn tó ń kẹ́kọ̀ọ́ dájú gan wọn ò ríṣẹ́ fi ṣe òun ló mú wa láti jáde ṣe fún àwọn bàbá àti màmá wa ká wá ṣe ìwọ́de wọ́ọ́rọ́wọ́ ní tùbínùbí ká bá wọn sọ̀rọ̀ kán lè mọ gbogbo ẹ̀dùn ọkàn wa. ṣé náà tẹ́ bá wọn sọ yẹn ẹ dẹ̀ lérò pé ìjọba ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ ti gbọ́ ọ̀rọ̀ yìí tí ò ní jẹ́ pé bóyá ìwọ́de yìí jẹ́ lásán. mo nígbàgbọ́ pé ìwọ́de yìí kò lè jẹ́ lásán ìdí ni wípé a rí i pé màmá wa dẹ́pútì wọ́n wà ní igbákejì gómìnà ìpínlẹ̀ dáwà yìí igbákejì gómìnà onímọ̀ ẹ̀rọ Mrs. Salako Mrs. Salako a rí i pé wọ́n wà nítòsí àwa náà wá sọ pé tí ìyàwó àìtí wà nítòsí ẹ jẹ́ ká súnmọ́ wọn ká fi ẹ̀hónú wa hàn wọ́n lè jíṣẹ́ fún bàbá wa ọmọọba Dàpọ̀ Abíọ́dún láti ọ̀dọ̀ bàbá wa a mọ̀ pé gbogbo ẹ̀hónú wa ìyá dé ọ̀dọ̀ olórí orílẹ̀-èdè yìí ìyẹn aṣíwájú bàbá wa aṣíwájú Tinubu ọ̀pọ̀lọpọ̀ sẹ́nẹ́tọ̀ ló wà ń bẹ̀ àti local government chairman tí mo dẹ̀ mọ̀ wípé láìpẹ́ láì jìnnà wọ́n á pè wá láti bá wa sọ̀rọ̀ torí pé deputy sọ fún mi. mo fẹ́ débẹ̀ náà ni pé mo kẹ́fìn àti deputy nínú fọ́nrán kan ẹjọ́ ń sọ̀rọ̀ kan tí ò yẹ ọyẹ anybody nínú àwọn tó wà ń bí ọ̀pọ̀ olùmọ̀tẹ́jọ́ sọ bí ẹ̀ lè kàn ẹ̀ tiẹ̀ fún wa ní fẹ́rẹ́ jógí bí ẹ̀ tiẹ̀ wọnú kókò nù ẹ̀ kákàtí ẹ̀gbọ́n fẹ́rẹ́ jógí ẹ̀rọ akínyà kú dédé àkókò yìí kan ní Sanfatis lórí ìsìnmọ̀lẹ̀ fún láfẹ̀ẹ́ àti mọ̀gọ́ nínú YouTube wa àti Facebook àti gbogbo bẹ́ẹ̀ tí wọ́n ń darapọ̀ mọ́ wa níbi ibẹ̀ yẹn. ẹ dàgbé máa dàgbé fáwọn àlè. orúkọ tèmi ni Chief Mrs. Ìfẹ́olúwa Ìdòwú. a rí yín bí pẹ̀lú àwọn abiyamọ yòókù tó jáde àmọ́ dáadáa yóò ní dídíkà méjì tẹ̀ fi wá. bẹ́ẹ̀ni ìdí tá a fi wá òun ni wípé a wá fi èròǹgbà hàn fún àwọn ìjọba láti jẹ́ kó mọ̀ bí Fúlàní ṣe ń pa gbogbo àwọn àgbẹ̀ wa lóko kò tẹ́ wa lọ́rùn. èròǹgbà yín pé Fúlàní ní bó ṣe ń pa àwọn àgbẹ̀ sóhun nìkan náà ni. òun nìkan kọ́ gbogbo nǹkan gbogbo kò sí owó kò sí anything àtàwọn epo òṣèrà gàrí òṣèkọlù kò dẹ́ ṣe wípé kò sílẹ̀ ta lè fi dáko ṣùgbọ́n oko tí àwọn àgbẹ̀ ń wọ̀ tí wọ́n ń dá oko níbẹ̀ níṣẹ́ làwọn Fúlàní ń pa wọ́n nípakúpa wọ́n tún kidnap wọ́n tún béèrè ransom wọ́n máa rèpù gbogbo àwọn obìnrin wa. ẹ dẹ̀ nígbàgbọ́ pé ogun tẹ́ ṣe ìgbé ìjọba máa gbọ́ láti orí ìjọba ìpínlẹ̀ díjọba àpapọ̀. bẹ́ẹ̀ ni kódà ibi tá a wà yìí àwa ní Kọ́bísí báyìí ní mọ́ṣáláṣí Jímọ̀. Kọ́bísí náà ń pè bí tá a wà yìí. àwa rí
onímọ̀ ẹ̀rọ ẹnjìnìà Noimot Salako. bóòlù àwọn ṣe jẹ́. àwọn ní deputy governor wa lógùn state. igbákejì gómìnà nípínlẹ̀ dáwà yìí. igbákejì gómìnà wa. wọ́n ti gbọ́ ọ̀rọ̀ yìí. wọ́n dẹ̀ gbọ́rọ̀ yìí wọ́n dẹ̀ bá wa sọ̀rọ̀ inú wa gbọ́ dùn. wọ́n gbà. bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ jẹ́ kó yé wa pé àwọn àwa nǹkan ṣe sí. káwọn túmọ̀ sí pé káwọn ọmọ Yorùbá lápapọ̀ àwọn abiyamọ bíi ti lápapọ̀ káfọkànbalẹ̀ àtàwọn ọ̀dọ́. bẹ́ẹ̀ ni kí gbogbo wọn náà bẹ́ẹ̀ kò sí mọ́. bẹ́ẹ̀ ni. ẹ bá dákọ̀ ní ẹ̀kẹ́sí fáwọn ará ilé. orúkọ tèmi ni Chief Mrs. Ìfẹ́olúwa Ìdòwú. sọmọ ìpínlẹ̀ náà ni. bẹ́ẹ̀ ni ọmọ Abẹ́òkúta ní ìgbọ́kùn yẹn ṣe. orúkọ mi ni Chief Mrs. Jọládé Ọ̀ṣunmádé ọbabìnrin ìṣẹ̀ṣẹ̀ àgbáyé. alẹ́yìn náà ní bíbí yìí a rí yín pẹ̀lú àwọn abiyamọ tòótọ́ abiyamọ gidi abiyamọ tó ṣe fi yan gàn ní àwùjọ torí pé láti gbọ́n ta wọ́n ní asọ́nrẹ́ ọkùnrin tí ń sọ́nrẹ́ àfọ́kùn ẹgbẹ́ iṣẹ́ ní í ṣe ẹ má bínú kó ṣe bí ìwájú yín mọ̀ mi. ẹ rí mi. yóò ní kíkà méjì lẹ́yìn náà fi wà ń bíbí. ẹ ṣe ìdí pàtàkì tí mo fi wà níbí lónìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwa abiyamọ ni mo lérò yìí pé ó yẹ ká jọ túyáyá jáde kì í ṣèwọ̀n bá wa tá a wà lórí ìdúró yìí nìkan torí wípé tá a bá wo àwùjọ wa lónìí ìpànìyàn ti pọ̀ jù ìyá kan ló bí àwọn ọkùnrin tí wọ́n ń pa bẹ́ẹ̀ni àwọn bàbá tí wọ́n ń pa àwọn náà ní ọmọ bẹ́ẹ̀ni ìpànìyàn raping kidnapping ó ti pọ̀ jù láwùjọ wa àwa bí a mọ gbogbo àgbáyé àwa parapọ̀ yìí pé eléyìí tó gẹ́ àwa bí a máa fẹ́ máa ṣòfò ọmọ mọ́ aya ò fẹ́ sọkún ọkọ bẹ́ẹ̀ lọ́kọ ò fẹ́ fojú sunkún aya àwa òbí náà abiyamọ àfẹ́ fojú sunkún àwọn ọmọ òun la ṣe ní ká ké gbàjarè bàbá wa olórí wa aláṣẹ wa bàbá wa Bọ́lá Ahmed Tinubu amọ̀pá abiyamọ ni wọ́n igbe wa ó di ọ̀dọ̀ wọn láti bá wa pèsè ààbò tó péye sí gbogbo àwọn ìgbèríko wa pátápátá pàápàá jùlọ àwọn àgbẹ̀ wa wọn ò lè dáko tí wọ́n bá dáko àwọn Fúlàní ń fi ẹran jẹ oko gbogbo nǹkan oko tí wọ́n gbìn gbogbo ẹ̀ ló ń bàjẹ́ nígbà tí wọ́n fi ẹran jẹ oko wọn àwọn tó bá tún sọ̀rọ̀ nínú àwọn àgbẹ̀ wa wọn á tún pa wọ́n eléyìí ó jẹ́ kí a fẹ́ sọ wípé ìyẹn ti wà nínú ìlú àgbèlè wọn kó lọ dáko mọ́ ẹ̀rù ń bà wọ́n à ń ra kóńgò ata gbígbẹ ní 4,000 5,000 ní kóńgò ata gbígbẹ ẹja pé èèyàn mélòó ló ń jẹ ata gbígbẹ nígbà tata wà ṣùgbọ́n nítorí pé àwòrán tara lọ́jà gàrí ò ṣe é tọ́ ìrẹsì ò ṣe é kọlù bẹ́ẹ̀ náà lè lùbọ́ àtijẹ àti mú ṣòro a ò lè jẹ oúnjẹ méjì oúnjẹ mẹ́ta lójúmọ́ àti rí ẹyọ kan ṣoṣo jẹ ó dogun ó dọdẹ abẹ́ bàbá wa ọlọ́lá jùlọ ọmọọba Dàpọ̀ Abíọ́dún ìlú Abẹ́òkúta la wà yìí ní Ògùn state níbi tá a mọ̀ pé ìpínlẹ̀ Ògùn state ibẹ̀ la wà yìí kí wọ́n bá wa wá nǹkan ṣe sí abẹ̀ wọ́n ní arọ̀ wọ́n ní ìjáde táwọn abiyamọ jáde ìjáde àlàáfíà ni kì í ṣe fún ìjà tàbí fún ohunkóhun bí ó ṣe wípé kí àwọn ọmọ wa kó lè gbé ilé ayé pẹ̀lú ìrọ̀rùn a ò lè jáde ní ìdájí a ò lè wọlé lálẹ́ ewu ti wà lóde kí wọ́n bá wa kó àwọn agbófinró sí gbogbo ìgbèríko wa kí wọ́n pèsè ààbò eléyìí tó péye fún wa a bẹ̀ wọ́n a rọ̀ wọ́n ni. orúkọ yín lẹ́ẹ̀kan sí fún gbọmọ Nàìjíríà. orúkọ mi kò yí padà orúkọ mi ò yí padà ọmọọba Jọládé Ọ̀ṣunmádé ọbabìnrin ìṣẹ̀ṣẹ̀ àgbáyé. ìní gbọ́kùn yín ìní fi yín ṣàwátì orí bóòlù yín ṣe kí ni kò ní fìtì. àṣẹ o. ẹ ṣe gbàgbọ́ àwọn àlè. orúkọ mi ni Mrs. Ayọ̀délé Victoria. Ayọ̀délé Victoria àwọn yẹn máa ń pè ní lóko kan. ìyá àdé àgbà. ní gbọ́kùn yín ààrẹ yìí náà ń bíbí ẹ wà ń bíbí. wọ́n wá fi ìwọ́nú wa fún wọn ni. ìrọ̀ lórí kí ni. lórí ìyà tó ń jẹ àwọn ọmọ Yorùbá tó ń jẹ wá lórílẹ̀‐èdè wa. lórílẹ̀‐èdè àti ní gbogbo àgbáyé nítorí pé Fúlàní ń pa wá lákọlábọ wọ́n dẹ̀ ń gba ransom lórí àwọn ọkọ wa wọ́n gbà lórí àwọn ọmọ wa àwọn ọmọ jáde gan wọn ò ríṣẹ́ gbogbo wọn ló di olóṣó kalẹ̀ obìnrin wọn àwọn ọkùnrin wọn náà di yàkúbọ so àwọn nǹkan wọn yẹn ti ń ní wá lára tí gbogbo bẹ́ẹ̀ ni tó ti ń ga ju ẹ̀mí àwọn òbí tó tọ́ mọ táwọn ọmọ ọgbọ́mọ sínú fún odidi oṣù mẹ́sàn-án lẹ́yìn ìgbà tá a wá bí ọmọ náà tán tó ti yẹ ká nísìnyí lórí ọmọ ọmọ máa ṣe fún àjẹ Fúlàní ti pa tán. ẹ dẹ̀fẹ́ kí gbogbo nǹkan báyìí ó dópin. ó dópin lórí ilẹ̀ wa. ṣé wọ́n ti gbọ́ ọ̀tẹ̀ wí báyìí. a sọ fún àwọn gómìnà wa àti ìyàwó wọn àti àwọn pírẹ́sẹ̀ǹtì wa. àsọmọgbé wọn lápapọ̀ wọ́n ti gbọ́ lédè kan ó kọ́ ní ẹ̀kan sí ní ṣókí. Ayọ̀délé Victoria. tí ogun yẹn mọ̀ sí. Scorpion. ẹ ní mórí bú sẹ́nu ẹ bá ń dákọ́ fáwọn ọmọ Nàìjíríà.
Orúkọ tèmi ni Ọ̀gbẹ́ni Adékúnlé Adébáyọ̀. A jáde fún ìwọ́de yìí láti jẹ́ kí àwọn gómìnà wa àti ààrẹ orílẹ̀-èdè kan lè mọ̀ wípé ìyà ń jẹ àwọn ará ìlú. Pàápàá jùlọ èmi tí mo dúró tí mò ń sọ̀rọ̀ yìí, àgbẹ̀ ni mí, mò ń dáko. Ṣùgbọ́n ìbẹ̀rù gbogbo àwọn Fúlàní kò jẹ́ ká lè wọnú oko dáko. Ìgbà àgbẹ̀lẹ̀ yìí náà tẹ́ ń pèsè oúnjẹ. Àgbà paraku ni mí. Nígbà tí a ò bá rí oúnjẹ rà, nígbà tá a bá ọ̀gbìn ṣe, tó yẹ pé ṣe ni wọ́n ń ba ọ̀gbìn tiwa jẹ́ tí wọ́n kó tiwọn wọlé káwọn lè máa fi ṣe ohun tó dára. Wọ́n fi màálù jẹ tọ̀dọ̀ tí màálù jẹ tọ̀dọ̀ tí wọ́n dẹ̀ tó wá sí wa. Ẹni tó bá tó wá lágídí tó bá bá wọn sọ̀rọ̀ jù wọ́n á kọ́ ní ìpàkópa ni. Abáde pé kó ló kú lọ gbé òkú ẹ̀. Fúlàní kọ́ ló dá oko, wọ́n á sì kó màálù wá sínú oko wa. Wọ́n máa wú pákítà wa àgbẹ̀ bá gbìn, wọ́n máa wú fún wọn jẹ. A ò tún ní lè sọ̀rọ̀. Tí a bá sọ̀rọ̀, wọ́n máa wú sọ abúlé tẹ́ni yẹn ti wá, òru náà máa lọ ká wọn wọ́n bẹ̀. Tó máa pa wọn mọ́ bẹ̀. Gbogbo káàkiri ilẹ̀ Yorùbá ló ń ṣẹlẹ̀ báyìí o. Káwọn ìjọba kan gbà wá. Kọ́ gbà wá, kọ́ ràn wá lọ́wọ́ o. Kọ́ síjú àánú wa, kọ́ bá wa dà àwọn aláàbò ìlú, kọ́ bá wa dà wọ́n sí inú pápá gbogbo abúlé. Àwọn ìlú ní ìgbèríko kọ̀ọ̀kan. Oúnjẹ ti ń wá sí àdúgbò tí àwọn ará ìgboro fi oúnjẹ jẹ, gbogbo akọ́lá máa ṣiṣẹ́ lọ́fíìsì. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ìta tó ń ṣe náà ta tó fi ń bọ́ ìyàwó bọ́ ọmọ tó ń délé dóko wọn tó jẹ́ ká rí ṣe mọ́. Abẹ ìjọba wa kí wọ́n jọ kí wọ́n gbà bàbá wa Tinubu, abẹ wọn kí wọ́n gbà wá bàbá wa Dàpọ̀ Abíọ́dún gómìnà nípínlẹ̀ Ògùn, kí wọ́n gbà wá, abẹ wọn ní o. Ọ̀ ní ṣubú dànù o, a máa jú wọn ṣe o. Ní bàmí ní ṣókí mo ìdẹ́kẹ́ pẹ́ lórí ilé rárá torí ọjọ́ ní gbogbo ohun tí ìwọ́de tí àwọn ìyá ìwà ṣe, àwọn ìyá dáadáa yìí, ṣé ẹ̀yin lérò pé ẹgbẹ́ ṣe jẹ́ ọkùnrin kan ṣoṣo nínú wọn, ọ̀kan làwọn, pé àdúrà ti gbà lórí ọ̀rọ̀ yìí, gómìnà ìpínlẹ̀ ti tẹ́wọ́ gba ọ̀rọ̀ yìí, yóò sọ fún ìjọba àpapọ̀ tí ọ̀rọ̀ yóò dẹ̀ di kí ó di tí oko odò lọ mú mi. Afẹ́fẹ́ kì í fẹ́ kó máa kangi oko lára. Nígbà tá a jáde lénìí, nígbà tí Ọlọ́run fẹ́ gba ẹ̀rí ọ̀rọ̀ ìrìn àjò tá a rìn lénìí, ọ̀darí wa síbi tí ìyá wa Nàímọ̀ Sàlàkọ́ wà. Igbákejì gómìnà ìpínlẹ̀ Ògùn. Wọ́n dẹ̀ wá gẹ́gẹ́ bí abiyamọ, wọ́n dẹ̀ gbọ́ ohun tí à ń sọ. Àwọn ọ̀fọ̀jọ́ra wọn rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Wọ́n dẹ̀ gbọ́ ohun tí à ń sọ, wọ́n dẹ̀ láwọn máa bá wa jíṣẹ́ fún gómìnà wa. Tí wọ́n bá dẹ̀ ti ń jíṣẹ́ fún gómìnà wa, bàbá wa náà lókè ti ń gbọ́. Ìyẹn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, àwọn náà ti ń gbọ́. Ó ti yé mi báwo. Àwọn dẹ̀ máa gbé ìgbésẹ̀ tó nípọn. Ìdí tá a fi ṣe báyìí ni pé a ò fẹ́ káwọn ọmọ burúkú darapọ̀ mọ́ wa. Bẹ́ẹ̀ni, ní ìdáhùn ó lò ń tí wọ́n ṣe bí nàṣẹ́ra gbé ìgbésẹ̀ yìí báyìí. Nàìjíríà ò ní bàjẹ́ o. Àṣẹ ilẹ̀ Yorùbá náà ò ní dàrú. Orúkọ yín lẹ́ẹ̀kan sí fáwọn ọmọ Nàìjíríà. Èmi Ọ̀gbẹ́ni Adébáyọ̀ Adékúnlé lẹ́ẹ̀kan sí. Orúkọ tí gbogbo èèyàn mọ̀ yín mọ̀. Orúkọ mi náà nìyẹn. Ní gbọ́ pàmì bàbá mi, ẹ ṣé gan. Kàn sí wa ní Sanfatis FM lónìí. Lágbóhùn tẹ́ ń tàn fàyè gbọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i. Ẹ pè tàbí kẹ́ WhatsApp +447 946 212 160. Sanfatis FM. Òkè láyé tiwa.